Ogun fún inú kíkún, inú gbígbóná àti inú ń dunni generally. Ogun ni kó lọ ṣe. Bismillah. Bá mi gẹ́ẹ̀tì egbò root igi ètìpọ́nlá, egbò ètìpọ́nlá. Yes. Bá mi lọ kó kúnná dáadáa. Kó wá fi omi àgbọn sè ní ọbẹ̀. Nǹkan tó bá wù ẹ́ jẹ, bóyá ẹran ló ń jẹ, bóyá ẹja ni, bóyá kíní kan, kó fi sè, iyọ̀, epo, omi àgbọn ni kó fi sè. Tó bá dẹ̀ jẹ nǹkan kan, ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú omi àgbọn àti epo àti iyọ̀ kó fa mú. Obìnrin tí kan ẹ̀ bá ń gbóná tí kan ẹ̀ kún gbùrùrù kò ní conceive bọ̀rọ̀, kò ní lóyún bọ̀rọ̀, lọ treat ẹ̀. Ọkùnrin náà inú ọkùnrin dẹ̀ máa ń kún, anemia máa ń fà á, àtọ̀sí máa ń fà á. Ẹ WhatsApp ẹ fi nǹkan dẹ́gbẹ́ lágbára sákàǹtì àwọn aláìní kí wọ́n tó ṣiṣẹ́ ìkó dẹ̀bí fídíò ìránṣẹ́ charity account 0932981364 account number fún àwọn aláìní 0932981364 GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Àwọn nǹkan tó máa ń fà á nìyẹn. A wà ní Lekki Ajah Etí Ọ̀sà Lagos Abraham Adesanya. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, tó ní fibroid, tó ní yeast, tó ní blockage tube, hormonal imbalance, pelvic inflammatory disease PIT, àti kíni o, àti infertility, ovulation problem, hyperclatine, menstrual disorder generally, àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, àbọ́kùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count, àti oríṣiríṣi àwọn nǹkan wọ́n mú nǹkan ọmọkùnrin, sperm ti gbẹmọ lára, ó ní low sperm count, ó ní 0 sperm count, sperm ẹ̀ ò swim, kò ní mobility láti lè ṣe kíni, láti lè lọ síbi tó yẹ kó lọ. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ni wọ́n máa fi ń dá yẹn láàmú, ó dẹ̀ máa ń wá natural for both natural and spiritual case. Lórí sickness ni, cancer ni, diabetics ni, asthma ni, ẹ ti understand this is stroke ni, abẹ́ntẹ́ páyé gan wọn bá fà tó ń jáde sí tán, tó ń rí ìjákulẹ̀, tó ń máa mú bọ́, tó ń forí kópa látakùn, tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun. Contact Sheikh Afagba International Limited Bismillah Ta'ala. Ọlọ́run ọba ló ń control ayé. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Estate Lekki Ajah Etí Ọ̀sà Lagos Ibelawa. So kò síbi tẹ́wà tí product wa ò jẹ́ wà l'Amẹ́ríkà, wà ní Canada, ẹ wo page wa, ẹ rí bá ṣe ń send kan all over the world. We are using the best logistic in the whole world. DHL láti deliver, ẹ̀yin lẹ́ máa sanwó delivery. Bọ́lá ìpẹ́ fẹ́ ká deliver sí Kaduna, Kano, Kafansha, whatever. Ọ̀run nìkan là kí ń deliver sí. So kò síbi tẹ́wà tá àti ní deliver fún yín. Within Nigeria náà and deliver. Gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo ẹ̀yin customers wa, inú yín máa dry, yín máa kún ẹ̀ ní parẹ́máyé lára, ojú òní tì yín. Ẹ gbé èyíkéyìí nínú case wa. Inna uyarakum wa waqabiluhum min aishu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí èṣù ó ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Yatakabatu shaytanu minal limas. Wọ́n máa ń fọwọ́ kàn yẹn, ẹ̀mí òkùnkùn ń fọwọ́ kàn yẹn, wọ́n ń dá yàn láàmú. Gbogbo àwọn àìsàn yẹn yányán lẹ̀mí òkùnkùn ní duplicate ẹ̀. So ẹni tí inú ẹ̀ ń kùn, tí kùn ẹ̀ ń gbóná, tínú ẹ̀ kún, kó lọ ṣe egbò ètìpọ́nlá lọ́ kó fomi àgbọn ṣe lọ́bẹ̀ kó wá jẹ. Bismillah Ta'ala wá conceive sílẹ̀. Ọkùnrin tó bá ń ṣe náà, ìwọ náà lò ó. Ìró máa ń fà, inú rírun máa ń fà, inú rírun ìró máa ń fà, àtọ̀sí máa ń fà, anemia máa ń fà, tamọ̀ sí ìpákè ó máa ń fà. So àtàwọn oríṣiríṣi àwọn nǹkan míì. Ìgbà míì náà dẹ̀ ní táwọn kankan ò bá wà normal bó ṣe yẹ kó wà normal, ó máa feel ikùn obìnrin máa gbóná, kò ní lè conceive. Ọkùnrin lè lo, obìnrin lè lo. Ẹ share program yìí ó kan àwọn èèyàn tó nídìí ẹ̀ lára. Àwọn ohun fìtọ́ fọ̀gbẹ́, ètò àwẹ́wà tá a fi yanjú pírọ́blẹ̀mù yín fún yín, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn halal powder wà lóríṣiríṣi lọ́tọ̀ọ̀tọ̀ tá a máa ṣe yàtọ̀ sí product ní special powder wà tọ́rọ̀ èèyàn bá gbẹnu tán tá a máa ṣe product ní made in India, packed in South Africa, miracle leaves, all in one, caterpillar, transformer, bulldozer, med fibroid, memory booster, ẹ ti rí miracle leaves nìyẹn, wí ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́ láfi preserve senna leaf, ẹ get all in one. Ikú nìkan ni kò lè wò wọn àti miracle leaf, ó dẹ̀ wà land, ó wà scientific approved, ó gba láàbù kọjá. Bulldozer med fibroid nìyẹn, ó tún ṣiṣẹ́ fún blockage tube, ẹ ti rí. They are all powders, egbòogi tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání, kò sí ìrújú. Ẹ pè wá fẹ́ ìké ìpèníjà right way lẹ́wà. Tọ́rọ̀ ẹ bá gba odidi alukurani, a máa hàn fún ẹ, ayé ti dẹ̀rọ̀, a máa gbé odidi alukurani fún ẹ báyìí tó máa mú. Bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ẹ gba káwọn yá Latifu fún ẹ, ó fẹ́ mú Latifu 1 million, Latifu 16,641, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wà ábù ní lórúkọ Ọlọ́run ní ọ̀ǹtún ní alukurani. Ó wà tá a máa hàn fún yín bí Bismillah Ta'ala, àtàwọn egbòogi, àtàwọn tó jẹ́ special, àtàwọn tó jẹ́ brandy, àti káàkiri àwọn àgbo lóríṣiríṣi. Àwọn èèyàn mìíràn wá wò pé àkínká àgbo no, àwa wà into, àwa nú ẹ̀tàn ni, àní both natural and spiritual problem, àwa into it. Bismillah Ta'ala, àdúrà ló ń gba agbára kọ́. Ọlọ́run bá ṣàánú gbogbo wa o, gbogbo ẹ̀yin customers wa ẹ̀ ní parẹ́máyé lára, gbogbo ẹ̀yin fans wa inú yín máa dùn, ayọ̀ yín máa kún,
ogun tó bá ti ṣẹ́ kò ní gbérí mọ́ nínú ìgbésí ayé yín. Ọlá títóbi Ọlọ́run bí akílẹ̀ ilẹ̀ illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àtẹ́ńbẹ́ lókè òkun ẹ kéré òkú délé. Innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Má sàlámù wa ilal liqa.